بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله تامة كل من غضبه وعقابه ومن شر عباده آمين ومن شر ذات الشياطين وأعوذ بك رب أن يحضرون. آمين. gbogbo ẹni tí Ọlọ́run bá ń bẹ ẹ dákun já sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ya Rabbi amdan laysa ghayruka yuhmadun. Lahu kalaik yasmudun. Yasmudun. Wa salatullahi wa salamuhu ala man lawla'u la الدنيا وما فيها سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وسلم. آمين. تحيا بكم كل أرض تنزلون بها. تحيا بكم كل أرض تنزلون بها. وأنتم في بلاد الله أنوار. وأنتم في بلاد الله أنوار. وتشتهي العين فيكم منظرا حسنا. وتشتهي العين فيكم منظرا حسنا. كأنكم في عيون الناس أزهار. كأنكم في عيون الناس أزهار. àfi gbogbo gbólóhùn tá a ṣe yìí ni àfi kí gbogbo àwọn àgbàlagbà pé anakumullah. تحيا بكم كل أرض تنزلون بها. lẹ́yìn tá a kí gbogbo àwọn àgbàlagbà tá a kí Ọlọ́run tá a kí Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. àwa darí kíkí wa lọ sọ́dọ̀ àwọn bàbá wa Fadilatu Sheikh Abdul Hafiz gbogbo Lẹ́kì. أدام الله وحياته بالرضا والعافية دائما. bàbá ẹ dákun ẹ jẹ́ á máa wojú bàbá wa gbogbo Lẹ́kì. الله. torí oore tọ́lọ́run bá ṣe yìí oore àṣepé ni. الحمد لله. oore tọ́lọ́run ò kí ń sábà fún èèyàn ni kódà bó o náwó lọ́wọ́. الحمد لله. àwa ń ṣe mọ̀ látàárọ̀ pé ṣé mọ̀lídì náà ni àwa ṣe ni àbí àtúwá fẹ́ gba owó. الحمد لله. ó wá ń jọ wá lójú nínú àwọn organizer wa ń sọ fún wa pé kódà wọn ò ṣe àwọ́ọ̀dù. رب العالمين على. wọ́n ní wọn ò mú alága. الحمد لله. ẹni tó bá nójú tó bá wo ohun tó sọ kalẹ̀ síbi yóò kí ajé kú kalẹ̀. الحمد لله. ọba tí ó wá ṣàánú yín tó ṣàyín lẹ́sàánú èèyàn. رب العالمين على. إنعمي ببقائي. a kí àwọn bàbá ẹ dákun gbogbo wa tá a bá wà láàyè jáde pé àwọn bàbá wa. الله أكبر. àwọn bàbá Owóyẹmí tí wọ́n jẹ́ bàbá tí wọ́n bí àwọn Sheikh wa Abdul Hafiz. ẹ ṣeun ẹ̀yin ìyá mi kí àwọn bàbá wa kí wọ́n máa wọlé bí àwọn màláíkà bọ́ ti kí Ànábì Muhammad صلى الله عليه وسلم. tọ́ni limasira wa biwabu samawati futiha wakila lahum ahlan wa sahlan bi khadkhuli. bàbá Zainu bàbá wa àgbà ti wọlé. La ilaha Allah la ilaha Allah la ilaha Allahu Allah la ilaha illallah. La ilaha Allah la ilaha Allah la ilaha Allahu Allah la ilaha illa Allah. Allah wa man yuhibbu shaykhana faqad faza bi iznillah wa imma tadakal janna bi hubbi rabbi barahama kutubi. La ilaha Allah la ilaha Allah la ilaha Allahu Allah la ilaha illa Allah. akaza wa man ankara shaykhana faqad dalla bi iznillah wa imma tadakalina rabbi bugidi rabbi barahama kutubi. La ilaha Allah la ilaha Allah la ilaha Allahu Allah la ilaha illa Allah. Allah wujudu shaykh fi nasi shafa'u li kulli amradi
ورشداه إلى الله جزاك الله برهام كتبي لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله الله كل لساهل ياسين التي هو آلة اللباس لتزكم فرم بالياس فلوزي بشيخ إياس إذا ما جئت إنياسا تكون بذاك نبراسا تنال ما لم ينل إرسان له تسريف في الناس إذا ما جاء إكواني أرادوا شيخ تجاني مميدا الإرفاني جوابي أو برهام كتبي لا إله الله لا إله الله لا إله الله لا إله الله أعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله قهار لا إله إلا الله لا إله إلا أديتنا لا إله إلا الله لا إله إلا شيخ عيسى لا إله إلا الله لا إله وهو يمين لا إله إلا الله لا إله إلا شيخ عيسى لا إله إلا الله لا إله وهو يمين لا إله إلا الله لا إله قولك يا شيخي لا إله كتبي برهام كتبي لا إله برهام عين الذاتي لا إله شيخ برهام كتبي لا إله مسير الذاتي لا إله شيخ برهام كتبي لا إله مفهم الذاتي لا إله شيخ برهام كتبي لا إله مريجل الذاتي لا إله شيخ برهام كتبي لا إله برمزات الذاتي لا إله شيخ برهام كتبي لا إله لا لا إله الله لا إله الله لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا صلى الله عليه وسلم الله ẹjẹ́ àyẹ̀wò ànábì Muhammad ẹ̀yìn bọ́ ànábì dáadáa àwọn bàbá wa ò lè wọlé kó má rí bó ti rí yìí àwọn bàbá wọn ò lè wọlé kó má rí bó ti rí yìí àánú Ọlọ́run sì ni wàláì àánú Ọlọ́run sì ni bọ́lọ́run ti tó yìí torí pé bàbá gẹ̀ẹ́sì nù àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ bàbá fún bàbá wa ìmáàmù inú wọn máa dùn Masha Allah àwọn náà rí pa àyà wọn kún wallahi Allahu Akbar Allahu Akbar ìjọ tí mo jáde ìdádí tí mo ṣe áfúlà ìdádí bàbá àfáà Kóredé lọ́dọ̀ bàbá pòfẹ́sọ̀ ní ìjọ tí bàbá wa fún áfúlà wa lọ́wọ́ ń sọ fún mi pé àwọn ọdẹ fi kún mọ̀ lákọ́bọ̀ àwọn wọn lóluwà ṣe mí lórí. Allah bí àwọn bá béèrè lọ́wọ́ àwọn bàbá wa ṣọ́lọ́ ò ṣe wọ́n lórí. wallahi yóò ṣe ṣọ́lọ́ ò ṣe wọ́n lórí. wallahi yóò ṣe it's a legacy that will not what tí ò ní parẹ́ láíláí. wallahi ọlọ́run nàbì lọ́dọ̀ Ọlọ́run. sallallahu alayhi wa sallam akí àwọn bàbá wa àwọn bàbá wa àgbà tó ṣe é pé àwọn gangan ní Al-Hafiz International. wallahi ọlọ́run tí ò ti fi ayé dààmú yín tó ń jẹ́ kí ẹ máa jẹ́ iyọ̀ fáwọn tọ́lọ́run bá tààlà tó kó sí yín lọ́dọ̀ ọlọ́run ojú aláàbí ò ní di fíafíà ẹ bá mi ṣàmì fún bàbá wa lẹ́ẹ̀kan náà kí gbogbo aká ní ṣéèkù ká tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ká tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ṣéèkù ahlan wa sahlan wa marhaban bàbá al-Mubarak ngbà tí a ní ká ṣe ọpẹ́ làwọn bàbá ọlọ́pẹ́ wọlé ṣe ni pé ètò yẹn ó wá dórí ẹ̀ báyìí ọlọ́mọṣà ṣe rọrùn fún wa fọdẹ tafaddal.
alhamdulillahi rabbil alamin la. mo kí bàbá mi alhamdulillahi rabbil alamin la. bàbá mi Owóyẹmí à ń kí n pé máa wọlé máa wọra. alhamdulillahi. oore tọ́lọ́run bá ṣe yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti ń bọ̀ látàná. alhamdulillahi. ọba tó ní ẹ máa rí oore yín lójú yín tá ò máa rí lẹ́yìn yín àbá yín dá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi rabbil alamin la. Sheikh Abdul Hafiz gbogbo Lẹ́kì. ìníhàní bíbàkọ́ ìbílí jásádì. attention yín wà very very needed. Al Hafiz. alhamdulillahi. Sheikh Abdul Hafiz. yutiza wa yurimuza. Sheikh Abdul Hafiz ẹ̀yin là ń bá dá ọpẹ́. alhamdulillahi. ohun tí ó dẹ̀ dùn mọ́ wa náà ni pé ká máa wojú yín báyìí ká máa wo ibi tọ́pẹ́ òní mú lára yín. alhamdulillahi. kí lẹ ṣe fọ́lọ́hun ládùúgbò èrò tó ń bẹ láyé kọ́lọ́hun tó sàyín lẹ́sà yìí pé àáfi ẹ̀yin náà ṣe àrólé nínú Lẹ́kì. alhamdulillahi rabbil alamin la. èrò pọ̀ ní Lẹ́kì èrò pọ̀ lájà ṣùgbọ́n ro eléyìí àti ìrírí. alhamdulillahi. kí ni ń tẹ́ ẹ ṣe fọ́lọ́hun ṣé kéwú tẹ́ ẹ ké ló yàtọ̀ sí tàwọn kan ni. alhamdulillahi. ìmọ̀ tẹ́ ẹ ní tàwọn kan. alhamdulillahi. aṣọ tẹ́ ẹ ń wọ̀ yẹ ẹ̀wọ́ tàwọn kan. alhamdulillahi. àánú Ọlọ́run tọ́lọ́run fi sọ yín dé èèyàn náà ló jẹ́ alẹ́ bá yín dúpẹ́. rabbil alamin la. eléyìí yàtọ̀ sí gbogbo mọ̀ọ́lùdí táwọn èèyàn ti ń ṣe tó fi ń kówó jọ ẹ̀yin wá fi ti ń dúpẹ́ fọ́lọ́ ni. ìníhàní bíbàkọ́ ìbílí jásádì. àwa ń béèrè lọ́wọ́ wọn pé bàbá ibo ló kù sí ọ̀nà lọ́n ti yanjú ẹ̀. ìníhàní bíbàkọ́ ìbílí jásádì. wọ́n ní tí mo gbé lẹ̀ yìí mo ò torí nǹkan kan gbé lẹ̀ mi fẹ́ fi wójú rẹ Ọlọ́run láyé àtàlùkì àmọ́ ni. alhamdulillahi. ojú òwò máa tèmi ní pé bá a ti close tó ẹ wá ṣe nǹkan ká má sọ pé ẹ gbà bàbá reject ẹ. alhamdulillahi. báwo ni tọ́lọ́run bá ṣe èyí látọ̀dọ̀ tèmi mi fẹ́ bá yín dá ọpẹ́. alhamdulillah. ẹni tó bá mọ iyì wúrà látà fún bàbá ẹ deserve ẹ lọ́pọ̀lọpọ̀. Allahu akbar. tọ́lọ́run bá ń ṣe oore yìí láti ṣe túnṣe fún yín ẹ wọ́ tiẹ̀. Allah. nínú quality tí bàbá wa gbogbo Lẹ́kì ní gbogbo ibi tá a bá wà ọ máa ń fẹ́ ìdùnnú ń bẹ̀ ni. alhamdulillah. ṣùgbọ́n tòun ti tálíkà wa gbogbo Lẹ́kì àfi bá wọn dá ọpẹ́ fún Ọlọ́run pẹ̀lú owó 100,000 naira. Allahu akbar. bàbá wa múlà àwọn náà fẹ́ dúpẹ́. wọ́n fẹ́ dúpẹ́. àwọn náà ní àwọn dúpẹ́ pẹ̀lú owó 100,000 naira. Allahu akbar. gbogbo ẹni bàbá Dìlọ́. bàbá wa Dìlọ́ ní gbogbo Ìlọrin. àákò yín síta. bàbá wa Dìlọ́ yẹn. bàbá wa Dìlọ́ ọ̀nà dúpẹ́ pẹ̀lú owó 50,000 naira. Allahu akbar. kálọ̀ ọlọ́pẹ́ nu wa tó tún bá bàbá wa gbogbo Lẹ́kì dúpẹ́. alhamdulillahi. ohun tó dá wa lójú òun ni pé tá a bá sọ fún bàbá wa pé báyìí láti ṣe wọ́n yarí pa wọn ò fẹ́. alhamdulillahi. ìpàdé tó bá wo ohun tó ń bẹ ńlẹ̀ yìí yóò mọ̀ pé nǹkan kì í síbí. rabbil alamin la. bàbá wa ẹlẹ́wọ̀ ẹ̀tù ọ̀nà fi 50,000 naira lẹ̀. Allahu ta ló akbar. ń gbowó. alhamdulillahi. kò ṣòwò ọ́díò lélẹ̀ ẹja máa rí bó ti ń sẹ̀. rabbil alamin la. ìníhàní bíbàkọ́ ìbílí jásádì. bàbá àti wá bẹ̀rẹ̀ Ọlọ́run níjó nópin. àmín. nínú Lẹ́kì ń bí Ọlọ́run dákun ọba tó ní kẹ́ ẹ̀ hàn Ọlọ́run ní fi hàn láwọn pa. àmín. àwọn èèyàn ò ṣàmì dáadáa mọ́. gbogbo ẹni tí kéwú bá wù tó bá ń wù kó kéwú tó bá ń wo prófáìlì yín yóò máa jalè mímọ̀. wàláì. a lọ síbi kan l'Ábùjá èèyàn kan wá ń sọ fún mi nípa ṣé mo mọ̀ wá fi fọ́tò wọn àmúná rẹ̀ mí ní ó nírọ̀ ni. Allahu akbar. mo ní kí ló dé ó ní níjọ́ tóun ti ń ra àfa òun ò rí àfa tó nọ́là ju tó wọn rí. alhamdulillahi. kò wá sọ̀làjú nìkan gbogbo ọ̀nà ní gbogbo Lẹ́kì lọ́lọ́run fi ṣàánú wọn. alhamdulillahi. tó bá rí oore olóore wọ́n á máa ṣoore olóore bíi tiwọn. alhamdulillahi. ọba tó wá fi àánú ẹ̀dùn àwọn bàbá wa nínú Ọlọ́run ní bínú pa yín. àmín.
gbogbo tọ́lọ́run bá ṣe yìí ọlọ́run níjó tán lórí yín. Àmín. àwọn ọmọ tẹ bí yóò jù bẹ́ẹ̀ lọ. Àmín. ọlọ́run bàbá wa Maulana Al-Mukhtar. Àmín. ọlọ́run tọ́lá nọ́bà Muhammad. Sallallahu alayhi wa sallam. a ṣe Salatul Mardiya. Ẹyọ kan náà ni. ọlọ́run wọlé àánú rẹ tó fi di sọ́mà àtìlẹ̀ mú tí ò jápọ̀ ń jẹ́ kan. ọlọ́run ọlá yín ọlọ́run níjó tán. Àmín. ẹ bismillahir rahmanir rahim. Àmín. اللهم صل وسلم Àmín. على سيدنا محمد خير البريات Àmín. صلاة ترضيك وتفديه وتفدى بها عنا Àmín. وتفدينا وعلى آله وصحابه Àmín. برحمتك يا أرحم الراحمين. Àmín. Àmín ya Allah. fajazakumullahu khairan jaza. ọlọ́run má ṣàbà san àwọn wa al-mubarak lẹ́sàn-án rẹ̀. Àmín. mo ti ń lọ Mauludi.